Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ifeoluwa show. The baby of Oduduwa nation. Ọtí kìí ṣe Yorùbá mọ́. Ọmọ Yorùbá tàtà. Ṣé kò ní ṣọ́ọ̀kì wá wípé Tinubu tí àwọn kan gbẹ̀mí lé, tí wọ́n gbẹ́kẹ̀lé wípé ó call for peace pẹ̀lú olórí àwọn bandits ní Katsina. Tinubu tí àwọn kan gbé ẹ̀mí lé wípé Mr. No Nonsense ni, bàbá kò gba nonsense, bàbá kò gbàgbàkúgbà, ó call for peace lọ́dọ̀ àwọn bandits. Wọ́n pe peaceful meeting pẹ̀lú àwọn bandits. Tinubu tí ó lè pe peaceful meeting pẹ̀lú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí kò pààyàn, tí kò dàlú láàmú, tó ń wá ìṣerere fún ìlú. Tinubu tí ó lè pe peace pẹ̀lú Nnamdi Kanu tó sọ di wèrè mọ́ wọn lọ́wọ́ pé ó dáa. Mo fẹ́ káwọn èèyàn mi kí wọ́n rí ìtúsílẹ̀, ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́ fún wọn ní ìtúsílẹ̀, a máa pa ṣégè sí yín lára. Tí Nigerian government bá fún wọn ní Biafra ní ìrọwọ́ ìrọ̀rùn ni, àwọn Biafra ò ní máa pa àwọn èèyàn. Ṣé làwọn ṣe ní ìṣe wípé ká fi náà woná ká fi wèrè wo wèrè. Terrorists tó jẹ́ wípé wọn ò rán igun ṣẹ́, wọ́n pa thousands of people every month. In a day, bandits ń pa èèyàn 300. In a day, bandits ń pa èèyàn 200. That same bandits ní Katsina, olórí wọn pátápátá. The president Bola Ahmed Tinubu ló pe peaceful meeting pẹ̀lú ẹ̀. Ní Tinubu tó jẹ́ pé èmi fúnra mi, ẹ̀yin ọmọ Yorùbá tàtà, you trust nobody, you die. Nígbà tí Gumi lọ bá Tinubu, wípé kí Tinubu gbé owó ransom wá, gẹ́gẹ́ bó òun ṣe máa wá ń gbà lọ́wọ́ Buhari tóun máa lọ fi settle àwọn people nínú igbó. Tinubu yarí, èmi gan jubilate. Wípé wow, Tinubu kọ̀ o, kò sanwó mọ́gọ̀. Pé Tinubu kọ̀ kò sanwó bandits. Tinubu ti padà follow and everybody, including me myself. Tinubu ti follow and gbogbo wa báyìí. Tinubu ti pe peaceful meeting pẹ̀lú olórí bandit ní Katsina. Wọ́n dẹ̀ ṣe meeting yẹn. À ń sọ fún èèyàn ọmọ Yorùbá wípé jẹ́ ká wá wọ́n kan fi ṣàdá. À ń sọ fún àwọn ọmọ káàárọ̀ ojíire wípé Nàìjíríà ò lè gbé wa débi re. Nàìjíríà ò sí fún èmi àti yín. Nàìjíríà ti tán. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká jára wa. A lot of people sọ pé nu wá ń rùn. A lot of people ní ká mórí wá ká gbọ̀rùn. Lórí ọ̀rọ̀ pé kí ìran Yorùbá gbọ́ lóko ẹrú. Ẹ wo iye ẹ̀mí ta ti sọnù. Bẹ́ẹ̀ làwọn kan ṣe dúró wípé Nàìjíríà go better. Ẹ wá wo àbọ̀dé Nàìjíríà go good. Ẹ wá wo àtúbọ̀tán bí tí Nàìjíríà padà forí ṣánpọ́n sí. Tinubu ó disappoint me personally in that aspect. Ní ìkórí táyé, Tinubu disappoint me. I won't lie. Because mo pẹ̀lú ẹni tó sọ wípé aláìláì. Tinubu ò lè make agreement pẹ̀lú àwọn bandits. Mo pẹ̀lú ẹni tó sọ wípé Tinubu jẹ ojú Gumi. Àṣé géèmù ni. Ẹ̀yin ọmọ Tinubu alpha market. Bàbá yìí ti lulẹ̀. Because mo rántí nígbà yẹn dáadáa. A lot of bloggers tó tẹ̀lé Tinubu tó campaign fún Nàìjíríà ni wọ́n pariwo wípé àwọn trust bàbá ọmọ olódòdó fún rẹ̀ gbé fún bàbá kò fún òṣì bàbá kò ní gbà. Wípé èmi gan kò gbọ́ wípé ó jẹjú Gumi tí Gumi tún wá bọ́ sórí channels tó lórí channels ló máa ń lò tó tún wá sọ̀rọ̀ ó fi ẹnu ara ẹ̀ báyìí ó fi sọ wípé òun kọlù president of Nigeria wípé káwọn lọ́wọ́ bá wọn ṣe máa settle àwọn people yìí wípé ó reviews tẹ́ni tí bá ṣẹlẹ̀ kòkò wú o nobody should mention my name bí Gumi ṣe sọ nìyẹn. After
a week ni wọ́n invite ẹ̀ tó kìkì gbalẹ̀ pé wọ́n arrest ẹ̀ tí Gumi túbọ̀ síta wá sọ fún wa wípé wá ẹ má jẹ́ kó bóbó yìí kò anybody tó arrest mi wọ́n invite me and I'm going. I'll be back within 30 minutes and I will still do live. Ó dúró sára mọ́tò tó fẹ́ gbé lọ báyìí ló fi sọ̀rọ̀. Ó dẹ̀ sọ tó dẹ̀ wọnú mọ́tò, ó dẹ̀ padà dé ó tún wá sọ̀rọ̀. Bóun ti lọ, òun ti dé, pé wọ́n kọ́ invite òun, wọ́n question òun dẹ̀ ti dá wọn lò. Kò sí anybody tó arrest òun. Lọ́jọ́ ti tò ní báyìí, Tinubu tèmi àti yín jọ ń gbóṣùbà fún wípé bàbá kò fòṣì, bàbá eléyìí ò ní gbà pé ó yá jẹ́ ká ṣe sẹ́túmẹ̀tì. Mo máa sanwó ọmọgàn, mo máa sanwó ẹ̀mí àwọn èèyàn because àtìgbà táwọn people ti gba owó wọ́n kọ́ńtínà tí máa pa àwọn èèyàn sí ni. Owó tó ń gbà wọ́n fi ra irinṣẹ́ burúkú ni tó fi finish ayé àwọn èèyàn nílùú Nàìjíríà. Owó tó ń gbà gbogbo ló tún fi ṣe kíni ló fi ba yí àwọn èèyàn jẹ́ ló túbọ̀ fún wọn ní power tí wọ́n fi sọ wípé yes inú àwọn dùn irinṣẹ́ wà lẹ̀ ẹrù wà anybody tó bá gbé wá ó máa collect kó tó lọ. Tájọ́ dúró tájọ́ jubilate wípé Tinubu ò ní san. Tinubu ti call for settlement ẹ jájọ gbọ́. Ọ́bì gbogbo ẹ̀yin tẹ́ ní wọ́n Nàìjíríà ló lè ṣe. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé Yorùbá nation ta nǹkan bí lè ṣe nínú ilé. Gbogbo ẹ̀yin ẹlẹ́tọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń di iṣẹ́ rere tí àwa kan ṣe. Torí mo pẹ̀lẹ́ ẹni tó ṣiṣẹ́ rere máa kóra bí mọ́ wọn. Iṣẹ́ rere tí àwa kan ṣe wípé kí ogun má kó wa, kí iná burúkú má gbẹ̀yìn jó wa. Àyíká wa ń ṣiṣẹ́ takuntakun, gbogbo ẹ̀yin tẹ́ ìdíṣẹ́ wa lọ́wọ́ Ọ́bì how market ẹ wo lẹ̀ ẹ wo ohun tó lọ ẹ jẹ́ àjọ wọ́rọ́ ẹ wá jọ mo fi Elédùmarè bẹ̀ yín because YouTube ain't come around weapons to buy pọ̀ báyìí especially when it comes to our terrorists. Come about wa bring the page wa down. Come about strike page wa. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó bá ti wo video ẹ bá mi like ẹ. Tí like yẹn bá pọ̀. Tí comment náà dẹ̀ pọ̀. Ó máa ignore. Wọ́n á rí wípé kò wá scary. Kò ṣe nǹkan táwọn èèyàn fẹ́ wò. So ẹ bá mi tẹ like ẹ jẹ́ àjọ wo video náà. Ojú wa ni ó ṣe balùwẹ̀ tó lóhun òdòdó ó yá. Ẹ jọ fún bọ́ọ̀lù. Bandit level one. Call for peace. Peace. Peace meeting. Ẹ wo àwọn èrò tó desire ẹ fẹ́ jẹ́ jákè so that àwọn tó máa lè translate ẹ lọ́ti translate ẹ fáwa so that àwọn tó tún fẹ́ gbọ́ àwọn tó gbá Hausa wá lè translate fún wa wẹ̀. Musamman ni tambaya ta anan tun Najeriya duk inda ake magana ana magana bahilla ce dan ta'adda ne farawa ai akan magana bai ake to da Allah tambaya ta farko a ware man kabilar da ba barayi a cikin ta duk duniya a ware man ita kabilar da ba barawo a cikin ta a ware man ko Hausawa da kuke mana magana cewa ya ta da ne barayi ne ba barayi a cikin ku akwai su tari sannan ba ẹ ṣàgbọ́n kan Tinubu lẹ́nu wọn Musa ya ka dauki kabilar ẹ nílẹ̀ sọ pé ó fídíò ko ba gaskiya ba to in ko ba a bar wannan hudodin ba na kashe-kashe da kabilancin da ake kora mana to ba mu ranar da wannan abu da yake tsakanin da dole sai an koma an ɗauki hanya ta gaskiya an yi ma kowa adalci kai shugaba kai adalci kai kuma na ƙasa kai biyayya don babu yadda za a yi kai shugaba a yi ma biyayya ba kai ma na ƙasa ba kai adalci ba babu mutum kai kuma na ƙasa bai yiwu a yi ma adalci ba kai biyayya ko ba gaskiya ba sannan ina da wani misali ko kuma wata tambaya akan irin abin da mu in muka yi za a yada shi a duniya mu wanda aka yi mana ba za a yada shi a duniya ina ga kwana-kwanan nan duk mai hawa social media ya ga wata matsala da ta faru a yankin malumfashi ne ana cewa an kai hari an kashe mutane a cikin masallaci to
haka ne ba haka bane Allah ka iya sani amma ni ma ina da tawa tambaya anan makamancin wancan wanda a faskari kuma aka yi shi ina ga kowa san Kadisau kuma a faskari take akwai wata ranar Juma'a yan uwanmu Fulani a cikin masallaci aka kawo su kamar kaji ɗaya bayan sai aka yanka su mutum biyar kuma an yi zana'idar su a kamfanin Dauda ina ga kila ba mamaki akwai mutanen da tun kahin su girbi abin da suka shuka amma da aka yi musu aka kama yaɗawa an yi kaza aka riye abin da su suka to kaga ire-iren wa'annan abubuwan duk akwai su in muka yi ta zaɓuro su wala suna da yawa ko ba gaskiya ba an yi mana mun rama Allah ce kamata dini to da yadda kai za a yi maka to haka da ka kashe man zan kashe ma ko ba gaskiya ba ran nan ɗaya ne in ka rasa shikenan in na rasa shikenan ran ka bai hinau ba ran baban ka bai hina babana ba ran ina ka bai hina ina ka ba ko ba gaskiya ba gaskiya ne kuma Allah da kai shi ya faɗa wa laqad karamna bani adam Allah ya karrama dan adam mu a samu zubar da jinin mu kuma tunanin za ku zama na wallahi ba za mu zama sai dai jiran lokaci ko dokumance Allah ne ya faɗi da a zubar da jinin mumini kai kuma a je a rushe ɗakin ka to kun san muminan da ake kashewa a ƙasai wa ya san adadi Allah ne ya halicce shi ko ya san abin da ko ba gaskiya ta sanadiyar kashe mumini ɗaya zai sa ba ma local government ba a state ba Najeriya gaba ɗaya ma ta samu don haka nan shi irin wannan al'amari abinda baka sani ba ka bashi a baka sani wanda ka sani to ka a bashi a ka sani ko ba gaskiya ba to ire-iren wannan matsalolin su suka haddasa wannan sannan Allah ya sani a dai wannan lokacin wanda muke ciki yanzu to ni sanar ma ko wani amma ni dai ga yadda nake jin rayuwata to wallahi a duniya ba ka da hanyar da za ka zo min da ita wani ka ce za ka yi min barazana ko ka kashe ni ko ka kashe wani dan uwana don in ji tsoro wallahi in ma biya wallahi ba rana ba lokaci Allah ne faɗi kullu nafsin za'iqatul maut can in ka zo cikin wala tujadilu za ka samu wannan dukkanin mai rai sai ya mutu ko haka sai na mutu sai ka mutu me kuma in mun je lahiran nan abinda kai shi za ta girba kowaye kai kamar ya amal misqala zaratin khairan yara wani amal misqala zaratin sharrin yara kowaye kai ko saboda ai an je lahiran baba ma ka zai yi samu bala mo keke Allah ba shawarar ka zai nema ba lokacin da za a halicce ka zo duniya Allah da waye shawara haka in za ka bar duniya Allah da wa zai shawara haka in ka je da Allah zai shawara ga gidan da za a sa aikin ka da kai shi za a duba ko ba gaskiya ba don haka nan da mu da ku a nan tare muke èyí bàbá mi ẹ máa gbọ́ ariwo àwọn ọmọ kéékèèké ṣe rí láti last week ni ṣá àbí this weekend ìta ló lọ yìí today is 16th of September 2025 16th of September 2025 bóyá weekend today is Tuesday the movie video yẹn lọ́dọ̀ Very Dark Man nígbà tí Very Dark Man sọ I was like surely possible ṣá ṣé Tinubu lè call for negotiate láàrin federal government àti bandits ṣó lè call for negotiate ṣá pé káwọn negotiate káwọn call for peace kó bẹ̀wọ̀ Nigerian government ò ní àwọn alágbára tó lè face àwọn people yìí kí wọ́n flush wọn out of our country out of our bush ẹ tún wá ní kí ló tún wá shock mi níbẹ̀ lọ́dọ̀ this same Very Dark Man bóyá màá ṣe lọ wá fídíò yẹn máa gbé wá fún wa ẹ mọ̀ pé ó máa show àwọn evidence díẹ̀díẹ̀ lọ́dọ̀ that same Very Dark Man náà ni mo tún ti wá ń gbọ́ wípé gbogbo àwọn obìnrin tí wọ́n kidnap wọ́n lọ fún wọn lóyún àwọn people yìí dẹ̀ bí ọmọ àwọn ọmọ tó bí yẹn àwọn people yìí dẹ̀ train ní ẹ̀ wọ́n dẹ̀ ṣe train wọ́n dẹ̀ kí wọ́n bọ́nú Boko Haram sójà mo ní ẹ gbà mí ṣé ọdún kan lọmọ fi dàgbà ṣé ọdún méjì
lọ́mọ fi dàgbà ṣé ọdún mẹ́ta lọ́mọ fi dàgbà that is pa àwọn people yìí ti pẹ́ gan nínú iṣẹ́ yẹn nínú Nàìjíríà síbẹ̀ wọn ò rí èèyàn stop wọn at least kó tó lè sọ wípé okay ọmọ yìí ti tún gbé ìbọn lé lọ́wọ́ ó ti tó as Boko Haram soldier ọmọ yẹn á ṣe wọ bí 12 years ó kéré nìyẹn 12 to 15 years that is pé ó ti pẹ́ tó wọ people ìtọ́ ti ṣiṣẹ́ burúkú nínú Nàìjíríà that is pé má ṣe o ó mà ṣe o mo kàn tún sáré rò ni àwọn ọmọ tí àwọn obìnrin bí fún wọn wọ́n dẹ̀ tún initiate àwọn ọmọ yẹn as Boko Haram soldier tí kìí ṣe àwọn ọmọ ọdún 5 tí kìí ṣe àwọn ọmọ ọdún 10 a máa rí tó máa ti lò 20 years nínú àwọn ọmọ yẹn ó túmọ̀ sí pé ogun yìí ti ja Nàìjíríà tipẹ́tipẹ́ wọn ò dẹ̀ rí solution ṣe sí tó fi wá débi pé wọ́n tún wá lọ kidnap àwọn ọmọ school wọ́n lọ kidnap àwọn ọmọ lọ́mọ wọ́n wá initiate wọn sí inú Boko Haram soldier àwọn soldier wọn Boko Haram náà wá ní soldier títí wọn tó lò fi jà wọ̀ pẹ̀lú Nigerian military tí ipa Nigerian military ò fi ká wọn tó fi jẹ́ wípé Nigerian government padà wá call for peace láàárín apààyàn tó terrorize ìlú láàárín ẹni tó terrorize ìlú ìgbà wo ni Tinubu fẹ́ call for peace fún Sunday Igboho àti Nnamdi Kanu ìgbà wo ló fẹ́ call for peace because àwọn tó ń call for peace fún yìí wípé káwọn jọ jókòó káwọn Sunday tún bínú bí àwọn ló sún Sunday Igboho débi tí Sunday Igboho dé tí Sunday Igboho fi dẹni tó sọ wípé ó tó gẹ́ èyí tẹ́ pa ìran mi ti tó gẹ́ èyí táwọn people yìí fìyà jẹ ìran mi ti tó gẹ́ mo fẹ́ Yorùbá nation àwọn people yìí ló sún Nnamdi Kanu ẹ má jẹ́ ká tìtorí wípé ìwà burúkú táwọn Biafra ń wù ká má sọ òtítọ́ o ẹ jẹ́ ká sọ òtítọ́ ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share àwọn people yìí ni wọ́n sún Nnamdi Kanu débi tí Nnamdi Kanu dé lọ́jọ́ ti tòní àwọn tó wá bá yé àwọn èèyàn jẹ́ tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá dá wàhálà lẹ̀ sáwọn èèyàn lọ́rùn àwọn ìjọba ń call peace pẹ̀lú ànígbà tí mo gbọ́ kí ni lọ́nà very dark but I don't believe it not until tí wọ́n send the video ìsinmi láàárọ̀ èdè on the 16th ni wọ́n send the video ìsinmi on the 16th pẹ̀lú caption tó lágbára caption tó baddest caption tó jẹ́ wípé àwọn báyìí kó ló fẹ́ ká nǹkan kó dẹ̀ lanu sílẹ̀ báyìí kó dẹ̀ lọ fẹ́ lójú kan tó bá jókòó sí kó lọ fẹ́ lójú kan tó bá jókòó sí kó má mọ̀ kan tó fẹ́ sọ mọ́ kó ṣẹ̀ṣẹ̀ máa pè é bẹ́ẹ̀ pé lágbájá kó ní kí lẹ sọ kó ní kí ló ṣe é kó ní kò tiẹ̀ yí ẹ mọ́ ní inú Nàìjíríà ẹjọ́ torí Ọlọ́run ṣé ìwà lè fi oníwà sílẹ̀ ṣé pèsè tó ń kọ̀ fún yìí nísìn Gumi a máa ṣe kò kárí àlùwàlá mọ́ pèsè tó ń pè fún yìí Shettima tó jẹ́ vice president yín tó jẹ́ pé pàdípàdí ni wọ́n ṣebí olórí terrorist Katsina ló ń sọ̀rọ̀ tẹ́ gbọ́tọ̀ yìí òun lolórí wọn ní Katsina òun lolórí àwọn bandits ní Katsina pàdídé làwọn pípọ̀ yẹn máa ń gbàgbé wípé olórí àwọn bandits wọ́n mú nínú ilé Shettima àwọn ṣe kọ́kọ́ fún so irú Shettima yìí sì ìgbésẹ̀ wo lẹ́wọ̀n fóun náà máa gbé pẹ̀lú àwọn pípọ̀ yìí a máa ṣe kò kárí àlùwàlá ni kò kárí àlùwàlá wọn yẹn ibo ló máa wá rẹ́ẹ̀dì sí fáwọn innocent ṣé ibọ́ ṣe máa waste life àwọn innocent nílùú yẹn ṣé ibọ́ ṣe máa waste èyí tó yẹ kí federal government mo tún gbọ́ wọ́n ní Tinubu ti lọ call for help outside ẹjọ́ tí help bìkan ò bá tó ṣé kò yẹ kí federal government dẹ̀ lọ sí àwọn country tó mọ̀ pé yes wọ́n lẹ́nu wọ́n ní ṣókò lórí kó tiẹ̀ ránṣẹ́ sí Israeli ẹ rí pé Pakistan ti padà ń bẹ̀bẹ̀ tẹ́bi tẹ̀ ti jubilate tẹ́lẹ̀ pé kí ló dé Israeli why tẹ́ ṣe báyìí fún wọn ní Pakistan àwọn ọmọ ọlọ́mọ lẹ́ pa innocent people yìí kí Pakistan náà tó wá máa gbá sí padà fún Israel Pakistan ti bẹ̀ Israeli báyìí sí wípé tó gẹ́ oníṣòwò má jẹ̀bù Ọlọ́run ṣì wà lórí ẹ̀yìn people yìí ṣé kó ṣì wà síbẹ̀
ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Irú Israel yẹn kí Nigeria government tẹ̀ wá ránṣẹ́ sí wọn àbí Amẹ́ríkà. Gbogbo wa la mọ̀ wípé àwọn aláwọ̀ funfun pẹ̀lú àwọn tó ń kó àwọn people wọlé. Ṣé bí mo ṣe program tí mo gbé fídíò wa bí àwọn òyìnbó ṣe wá drop àwọn bandits sínú gbó wa. Bó ṣe wá drop wọn. Kọ́ tẹ̀ wá ránṣẹ́ sí àwọn ìlú mi tó mọ̀ pé yes, àwọn náà nífẹ̀ẹ́ sí ogun terrorism yìí pé kó wá bá wọn fèsì wọn. Kí Nigeria government tẹ̀ wá negotiate pẹ̀lú àwọn yẹn. Ẹjọ́ ṣé kò better. Ṣé if care is not taken, ẹ jẹ́ kí n sọ síwájú díẹ̀ pé 10 years to this time, Nigeria máa di Boko Haram country. Ó máa di terrorist country. Ṣé gbogbo ta ṣe sọ pé wọ́n ṣe kiri wà láìtàlá preamble la ṣe rí. Original ṣe máa ṣẹlẹ̀ pẹ̀lú ọwọ́ tó ń gbé lọ ní Nigeria yìí. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up. Ọ̀nà tá bá lè gbé ọ̀rọ̀ ara wa gbà. Tí yà ò fi ní jẹ generation wa. Tí gbogbo làálàá kòókò jọjọ àwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation tó di Odùduwà nation tí ò fi ní já sásán. Kí ẹ̀mí àwọn tó ti bọ́, kí ẹ̀mí wọn má kọ̀ bọ́ gbé. We need to do something. Ojú òní tí wọ́n lọ́wọ́ fún wa ṣe. Ẹ wo ẹni tó call for peace, ẹ wo gbogbo nǹkan tó dì mọ́ra. Ẹ wo bí gbogbo àyà ẹ ṣe kú. Tó bá lè dogun kó dogun, tó bá lè dìjà kó dìjà, lákọ ni mo wà níbi ibi ìbọn. Ẹ wo adúrú nǹkan tó kó sí àyà. Ẹ̀kọ́ náà lókùnkàn tó kó sára ẹ̀ lásán. Nǹkan tó kó sára lásán. Kákò sọ nípa ẹ̀. Ẹjọ́ ṣẹ́ni tó ń pè fún peace ṣó yẹ kókó orúkọ báyìí sí bọ́dì. Peace tó máa fi enter ayé kọlẹ̀ tán. Mo fẹ́ kẹ́ mọ̀ pé peace tí wọ́n pè fún yìí. Àwọn people ìgò tí ní nǹkan tó sì fẹ́ ṣe nù Nàìjíríà. Wọ́n ti wá wò pé jẹ́ ká accept peace. Ká lè gbàbẹ̀ wọlé. Ẹ lọ kọ sílẹ̀. Mi ò ní sọ jù báyìí lọ. Odùduwà nation no going back. Odùduwà nation no going back. Ẹ wá ra ohun tí mò ń tà. Òní ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run á ṣẹ́ gbogbo ayé wa fún wa. Gbogbo tó sọ rẹ̀ di Gòláyátì bí ti Boko Haram sínú ayé wa. Ọlọ́run á bá wa ṣẹ́ ilẹ̀ alánú á gbogbo ayé wa mi. Fún àǹfààní èyí tẹ́ bá ní àwọn spiritual items, àwọn ọkọ̀ àdúrà lọ́lọ́kọ̀ òjọ̀kan. Òun lẹ̀ ń wò lẹ́yìn mi. Àwọn iṣẹ́ lóríṣiríṣi nìyẹn. Àgbélépọ̀tà wà ńbẹ̀, arọ́bí wà ńbẹ̀, wègúwèpé wà ńbẹ̀, ìtúwà àwọn àgbà ńbẹ̀, aṣínà wà ńbẹ̀, tìkórìíra wà ńbẹ̀, tàmúbọ̀ wà ńbẹ̀, tìjàkáríwọ̀ wà ńbẹ̀. Ẹgbẹ́ mo tún wọ́n ní line by line. Line by line tẹ́ bá dé wo gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀ ẹ bá àwòrán Jésù níbẹ̀. Bẹ́ẹ̀ ni nítorí Jésù nìkan lọ́ba tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Jésù nìkan ló lè ṣe. Ṣé gbogbo àwọn kan tẹ́ wò lọ́wọ́ lẹ́yìn mi iṣẹ́ lóríṣiríṣi ni. Tó bá jẹ́ ti tàánú, àrìnà kóre, ìbùkún ní kíákíá, àánú òjijì, oore òjijì, oore tó máa dàbí irọ́ tó máa mú testimony ayọ̀ tó máa gba omi jẹ́ lójú èèyàn tí yóò máa sunkún ayọ̀ pé ṣé pé Ọlọ́run ń gbọ́ àdúrà? Ṣé pé Ọlọ́run ò kọ̀ ájò? Ṣé pé àdúrà ló gba agbára kan? Ó wà ńbẹ̀. Bákan náà oyin original òun lẹ wò yẹn gbogbo àwọn black tẹ wò lẹ́gbẹ̀ẹ́ lọ yẹn àwọn oyin original nìyẹn mo ní àwọn oyin yẹn ní size by size 4 size ni mo ní oyin original òun lẹ wò yẹn so gbe ite bá need àwọn ko spiritual items ìbá jẹ́ àwọn lọ́fíndà ìbá jẹ́ àwọn nǹkan aporo ọfà anything tẹ́ bá ti fẹ́ tó bá ti ní ṣe pẹ̀lú ohun èlò àdúrà ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ṣe ilé ayé oh my god nígbà tí lo mi bá máa pè mí bá ní Lady K àwọn tí expect má ní bọ́ọ̀rọ̀ ayé ìṣeré nìyẹn kò sẹ́ni tó expect òun mo fi máa sọ wípé ẹ má jókòó tẹtẹrẹtẹ ẹ dira ayé ẹ tọ́jú ara yín kò sẹ́ni tí ò lógun àfi ẹni tó ti kú àbẹ́ni tó ti ya wèrè ṣẹ́rí wèrè gan tó rìn lọ ní títí tó ti ya wèrè fún àìmọye ọdún àwọn tó bá débi tó dé yẹn kì í ṣe pé wọ́n filẹ̀ tán pátápátá o nítorí wọ́n mọ̀ pé ọjọ́ tí ogun yẹn bá ṣẹ́ nínú ayé ẹ̀ ọjọ́ yẹn ni títà wọ́n bá wọn wọ́n á tún sì máa mọ́nítọ̀ ẹ̀ díẹ̀díẹ̀ pé ṣó sì ń ṣagi kiri títì ṣó sì ń bugi jẹ ṣó sì ń jẹun lórí àkìtàn wọ́n á tún máa mọ́nítọ̀ ẹ̀ díẹ̀díẹ̀ kò kàn ní dàbèrè
nítorí mọ̀ pé ọjọ́ tí ò bá bugi jẹ mọ́ ọjọ́ tí ò jẹ́ olórí àkìtàn mọ́ ọjọ́ yẹn ní títà wọ́n ti bá wọn wá ní fẹ́ kíbi kó ṣẹlẹ̀ sí wọn. Ìkà mọ bó ṣe máa protect rẹ̀ bó ṣe máa bá ayé tẹlòmíì jẹ́. Ilé ìyá ò robi sí wọn wá robi sí ẹ. Ó rí tí wọ́n rò wá rí tí ẹ rò. Wọ́n ń jata wọ́n ń jẹpo wọ́n ń jẹyọ ẹyẹ òní kọ́ bá dìde ogun sí ẹ nítorí pé kí wọ́n máa wò pé a ṣe wájú òun nìkan kí ló dé tó jẹ́ pé tí ò bá ti fún wa à lè jẹ. Kí ló dé tá àwọn ọwọ́ tí ẹ̀ka tó jẹ ṣẹ́ṣẹ́ ní táwa náà bá nílé wọ́n á dìde ogun sí ẹ. Àwọn ogun kan wà inú báyìí lọ́ máa fi báyọ̀ ọjà wọ́n á dẹ̀ máa fẹ̀yìn sí ọ̀. Àwọn kan wà wọn nígbà tí mo mú pẹ́ lọlé babaláwo àbí mo lọlé oníṣègùn ẹ̀yin èèyàn ẹja tọ́jú ara wa ilé ayé ìle gan. Ilé ayé ìle gan. Àwọn ìṣẹ̀dá kan wà adáwọn tàṣẹ ni. Wọn ò nígbà tí sàsí ẹ wọn ò nígbà tí mo mú pẹ́ lọlé aláwo àbí lọlé àfà àbí lọlé pásítọ̀. Ọ̀rọ̀ tó bá tẹnu títí wọn jáde báyìí àṣẹ ni ó dẹ̀ máa ṣiṣẹ́ nínú ayé onítọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti protect ara ẹ tó ṣe kíni tó dire lámúre á wá di back to sender. Ọ̀rọ̀ tó sọ yá wá jẹ́ ti tiẹ̀. Á wá jẹ́ ti tiẹ̀. Ẹlòmíì á wà òkè ibi ọmọ ọlọ́mọ gbà mú. Àwọn ọmọ ní kí ló dé tọ́mọ yìí ṣe báyìí? Kí ló dé tọ́mọ yóò gbọ́rọ̀ sí mi lẹ́nu? Kí ló dé tọ́mọdé máa mú bọ́? Kí ló dé tọ́kọ̀ ń bọ́ ọmọ mi jà? Kí ló dé tọ́kọ̀ ń ṣe ìwọ yẹ́dẹ̀ wà òkè? Ò lágọ́ ẹ̀ kọjá. Wọ́n gba bí ọmọ nìyẹn. Wọ́n gba bẹ̀ wọlé kọ́ lọ́ má jẹ́ káyé ti bí ọmọ mú wa. Mélòó la fẹ́ sọ sabari ká bára wa sọ̀rọ̀ lórí ìrírí ayé ẹ wò àní kúrò bíbà yìí gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà òun ló ṣe máa sọ wípé ara gbé láyé ẹ dira ọ̀nà tẹ́ bá mọ̀ ẹ tọ́ that is why mi ò ń kọ babaláwo mi ò ń kọ oníṣègùn mi ò ń kọ àáfà mi ò ń kọ pásítọ̀ nítorí ó yẹ Elédùmarè tó dá gbogbo wọn èmi kọ́ ni mo dá wọn máa ṣe wá sọ fún yín pé babaláwo ò dáa ṣé mi mo dá babaláwo ni kí ni mo fi mọ̀ pé kò dá ó túyàn sílẹ̀ ẹni yóò tún sílẹ̀ ó ṣẹ́gun ayé yìí ó gbàdúrà gbogbo ayé yìí ṣé ó gbẹ́bọ́ gbé tutù ká gbogbo ayé yìí ṣẹ́ kò ṣẹ́ kí n tèmi láti ní kò dá same thing àáfà ṣé ó jókòó sórí awọ ó fi ṣàránṣẹ́ sí yàn kò ṣiṣẹ́ ẹjẹ́ a máa tọ́ra wa ẹlòmíà náà wo òṣogùn rẹ̀ jẹ́fọ̀ òṣogùn ó jẹwédú òṣogùn ó mu àgbo kí ló fi ṣe ògùn kì í ṣe ewé àtegbò ni Bible gan sọ ó ní ewé àtegbò wò dá fún lílò wa fún dáradára ni ọ̀làjú ló dé ìsìn làwọn èèyàn gba immunization lọ sí hospital lọ́mú drape lọ́mú kíní kan ní ayé àtijọ́ àwọn ìyá 80-90-100 àgbo lọ́mú èèyàn kan ju fídíò kan sí mi lánàá mo dẹ̀ wo fídíò yẹn débi kan mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí Ọlọ́run mo dẹ̀ yí ọba àwọn ọba bí ìbọ̀gbà tí mo fi orin sí ẹnu màmá yẹn ti pé 110 bóyá kí n tẹ̀ sáré fi fídíò yẹn sínú program ká sáré wò kó má dàbí àsọdùn kó má dàbí irọ́ màmá náà nì kó má dàbí pé irọ́ ni Lady K pa màmá yẹn láwọn lọ ṣe ìkéde ìyìnrere Jésù ìyá 110 àwọn èèyàn wá ń fi ọ̀rọ̀ wáyà yẹn lẹ́nu wọ́n fẹ́ mọ̀ bóyá ìyá yẹn ní skosco bóyá màmá yẹn ò wá alright ni ìyá yẹn dẹ̀ kóòtì ọ̀rọ̀ àwọn ebéwù mẹ́ta nínú náà ìyá 110 years ẹjọ́ ṣe Panadol lọ jẹ ṣe immunization lọ gbà kì í ṣe ewé àtegbò lọ fi tọ́ wọn kí ìwúyà bẹ́ẹ̀ wá sọ pé àwọn ò lo ewé àwọn ò lè gbò ṣùgbọ́n àgbo lọ fi wẹ̀ wọ́n dàgbà 110 ẹ jẹ́ sáyé gbé fídíò ìyá náà wà má kàn fi wọ́n wá fírí báyìí ni because mi ìfẹ́ kí program yìí kó gùjọ ẹ bá mi share máa fi wọ́n wá sí ẹ jẹ́ sáyé wá èkódà èmi náà tún share fún àwọn èèyàn ní àná mo share fún àwọn èèyàn lánàá pé kí wọ́n wo títóbi iṣẹ́ ìyanu Ọlọ́run nítorí tèmi bá rí iṣẹ́ ìyanu Ọlọ́run ó máa dàbí pé gbogbo owó tó wà lásán rọ̀kì ni wọ́n ti gbé fún mi ni màá máa kọrin ni màá máa yí ọba àwọn ọba ìyá 110 fídíò ìdá ìyá 110 ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní yin olúwa àwọn olúwa mi gbọ́dọ̀ delete fídíò yìí ó máa dùn mí fa tí bá ti delete ẹ because mo ti clear chat láàárọ̀ yìí mo bọ̀ mo ti delete fídíò yẹn bí bíbọ̀ ó dẹ̀ dùn mí ṣá. ìyá yẹn dọ̀hún ti pé 110 ó wá ní màmá kódà
ẹ jẹ́ pause lọ kí fídíò má máa gùn lẹ jẹ́ wá fídíò yìí. Ẹ wo mo ti wá fídíò yẹn mi ò rí fídíò ti pọ̀ jù but máa wá wá máa gbé wá sórí program ọ tí bá ti rí máa post òun nìkan sórí YouTube mi ẹ ṣàtọ notification bell yìí. Ìyá 110 years ìyá yẹn nípa wọn fẹ́ lọ ṣe ìyìnrere Jésù àwọn èèyàn wá níbo lẹ ti fẹ́ lọ kéde ìyìnrere Jésù ìyá yẹn wá sọ bí tó ń lọ fún wọn. Wọ́n wá ní màmá tẹ́ bá débẹ̀ báwo lẹ ṣe fẹ́ sọ. Ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní kóòtù bíbélì ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní sọ ìyá yẹn tún sọ títí wọ́n tún sọ̀rọ̀ àwọn Hébérù 3 nínú iná ìyá yẹn tún kóòtù Bible débẹ̀ ìyá 110 ìyá yẹn ọwọ́ polo sísàlẹ̀ wọ́n wọ̀ àti bùbá kéṣẹ̀ yìí tẹ́ bá ti kọ́ máa kúrò sí fídíò yẹn ìyá yẹn wọ polo sísàlẹ̀ wọ́n wọ ìró àti bùbá ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní kéde. Ìyá yẹn wọ́n sọ pé màmá ṣé kò dẹ̀ ní sóyè kò ní rẹ̀yìn ìyá yẹn sọ wípé iye ọdún báyìí lẹ́ni tó pe òun tó rò òun níṣẹ́ ló lóun máa lò irú màmá yẹn tó bá ṣe àgbo fún wọn ṣé wọn ní mú àgbo dẹ̀ ń ṣoògùn ẹ má jà máa tọra wa ọ̀nà tó ní kálukú ń gbà fi ṣe ló yàtọ̀tọ̀ ọ̀nà tèmi lélẹ̀ Jésù 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 òun lọ́nà tèmi tí mo fi ń ṣe ògùn ti tèmi bẹ́ẹ̀ bá pè mí lólógùn ológùn ni mí ọ̀nà Jésù ni mo fi ń ṣe ti tèmi ni ológun ni mí. So ilé ayé kò ṣe dúró wò ẹ jẹ́ ká dira ká tọ́jú ara wa bí yẹn ṣe jẹ́ nìyẹn anything tẹ́ bá fẹ́ fún spiritual thing ìbá jẹ́ fún ìgbéyàwó ni ìbá jẹ́ fún anything ẹ contact Lady Kehìfẹ́ Olúwaṣọ kì í ṣe gbogbo aṣọ lásán lóru tí mo sì ní ìgbàgbọ́ pé ní orúkọ tí bàbá tọmọ tí ẹ̀mí mímọ́ ẹ máa ní testimony ayọ̀ ohun tẹ́ torí ẹ̀ tẹ́ fi pe Lady Kehìfẹ́ tẹ́ fi tọ̀ Ọlọ́run mi tí ṣe Jésù tí mò ń sìn mi ò ní Ọlọ́run mìíràn àfi Jésù tí ẹ fi tọ̀ wá gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run mi bàbá yín gbọ́ ní Jésù mi bàbá yín gbọ́ bí ẹ ṣe jẹ́ nìyẹn. Fáfàlẹ ìjọba tí wọ́n fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal àgómù diabetes ṣì wà àgómù jẹ̀díjẹ̀dí wà high blood pressure wà kò sí ti manpower èyí tẹ́ bá nídìí ti manpower ẹ máa lọ Nàìjíríà tí bá sọ fún yín pé kan confam ó confam tó bá yẹ pé product iléeṣẹ́ TL ò dání 2 years kéèyàn máa polówó ọjà kó dẹ̀ sì máa ní ẹnu láti fèsì gbogbo ayé ó yẹ kẹ́ mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀ ó confam òótọ́ grade by grade la ìsọ̀wọ̀ yìí nínú àgọ́ ara ṣùgbọ́n ó ṣùọ̀ fún mi pé ẹ máa ṣe kíni ẹ máa dúpẹ́ bó ṣe rí nìyẹn lẹ́yìn èyí tẹ́ bá fẹ́ àwọn jewelry tẹ́ bá fẹ́ àwọn wig lọ́lọ́kọ̀jọ̀kan mo sì ní ṣùkú but ṣùkú tí mo ní ó yàtọ̀ sí irú ti tọ̀dọ̀ mi eléyìí ti tọ̀dọ̀ mi ni I'm sure pé a lot of people àti lélẹ̀ yìí ní orí mi ti tèmi lélẹ̀ mi ò kàn fi bẹ́ẹ̀ lónìí bóyá ìkẹta tí mo sì máa lò òun náà lélẹ̀ mo ti use mọ́ èyí tí mo máa ń fold your wet mẹ́yìn yẹn mo ti use mọ́ wig yẹn gan tí wig yẹn bá táyé wá kò ní gbọ́dọ̀ mi mọ́ láì ṣe pé mi ò ní wig but yẹn bí mo loko bí mo lodò òun ṣáà ni so mo láwọn wig lóríṣiríṣi tẹ́lẹ̀ lò mo láwọn ṣùkú ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣùkú mo ní ṣùkú tó ti fold ọwọ́ ìsinú mo ní ìtẹ́lẹ̀ ráàpù ọwọ́ ẹ̀ bí mo ṣe ráàpù ti tọ̀dọ̀ ti tẹ̀mí mo ní so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn aṣọ ẹ rí pé inú ni mo wà báyìí mi ò sí ní ṣọ́ọ̀bù títà so inú ni mo wà báyìí sí so àwọn aṣọ wà ó wà níta àwọn aṣọ dẹ̀ ni mo tún kó sórí ṣẹ́ẹ̀fù lólè so èyí tẹ́ bá ti fẹ́ òun ni aṣọ wà pọ́ọ̀sì wà gbogbo ẹ̀ wà ẹ patronize mi ojú òní tí àwọn lọ́fíńdà náà wà àyè tẹ́ bá nídìí frame bóyá ti Jésù ni o bóyá ti Holy Mary tẹ́lẹ̀ gbé sínú ilé tẹ́lẹ̀ hang ó wà ẹ jẹ́ gbé wá kẹrin mo láwọn frame lóríṣiríṣi ẹ jẹ́ gbé wá bíbá kí má lè tókè yẹn mo láwọn frame ẹ̀yin tẹ́ bá fẹ́ ra frame òun ni frame nìyí ṣe ti rí very beautiful mo ní titi Papa Ọ̀ṣọ́fà ẹ̀yin tẹ́ bá jẹ́ mo Celestia bí nǹkan ní tí mo sì Orímọládé tí Papa Ọ̀ṣọ́fà wà ẹ lè hang ẹ̀ sínú ilé ó dáa gan ẹ dẹ̀ lè fi ṣe Thanksgiving ní church ẹ̀yin tẹ́ bá jẹ́ White Garment church mo dẹ̀ ní títí Holy Mary náà ẹ jẹ́ kí túbọ̀ yẹn náà wà mo ní combined one mo dẹ̀ ní tó tún ṣe onímẹ́ta báyìí òun ni this is our spiritual store so you can walk down to my shop location is 76 Wentworth Street Hamilton downtown 76 Wentworth Street Hamilton downtown. These are the size of the honey that I have. I told you I have 4 sizes of honey. 4 sizes. This is 3 size. Size meta lele by Shetiri. I still have another size.
So when it's about to patronize me, feel free to come to my shop. If you cannot come to my shop, call me on WhatsApp. I will attend to you. Any country, I will send it to you. To bá jẹ́ pé àwọn hotel ló fún àpòrò offer, òróró àánú, òróró ìṣẹ́gun, gbogbo ẹ̀ ló wà available. Everything is available here. Òun ni òróró àánú, òróró ìṣẹ́gun, òróró back to sender, òróró arọ́bí. Gbogbo ẹ̀ ni mo ní. So ẹ patronize mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ogun ayé gbogbo wa máa ṣẹ́. Àwọn kan tẹ́lẹ̀ lò fún stroke. Ó wà. Ọṣẹ tẹ́lẹ̀ fi wẹ̀ fún stroke wà. Gbogbo apá tó bá ti kákò ẹsẹ̀ tó kákò. Nǹkan tẹ́lẹ̀ lò sí wà. Bákan náà àwọn nǹkan múmu náà wà. Tẹ́lẹ̀ máa mú. Ẹ lè ṣe kíni? Ẹ lè fi flush gbogbo àpòrò yẹn, gbogbo ọfà yẹn. Ẹ fi flush ẹ̀ kúrò lára. So àwọn iṣẹ́ wà lóríṣiríṣi tẹ́ bá fẹ́. Ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show. Àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù àníṣe lásán. Ẹ wo orí eléyìí sí yìí. Ṣé rí iṣẹ́ tẹ́ wò lọ́wọ́ mi tí bá sọ iṣẹ́ tí ọṣẹ yìí máa ṣe. Oh my God. Àwọn tó rà wọ́n ló mọ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni ẹnu ò ṣe bẹ́ẹ̀ ni. Ọlọ́run ni ó dẹ̀ wà lójú iṣẹ́ tó ń ṣe kíni tó ń ṣiṣẹ́. So ẹ pè mí kẹ́ patronize mi kẹ́ wá ra ohun tí mò ń tà. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àníṣe lásán. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́ bá mi tan notification bell yìí. Ẹ tan notification bell yìí sílẹ̀ so that tí má ti rí fídíò màmá yẹn máa post ẹ sórí YouTube mi straight. So ẹ lè gba notification bell, ẹ lè wo nǹkan tí mò ń sọ níbẹ̀. Gbogbo wa pátápátá àdúrà wa máa gbà níṣe lásán. Ẹ ṣé gan kẹ́ bá mi share sínú àwọn group káàkiri káwọn èèyàn mọ̀. Gbogbo àwọn tó sọ wípé kíní kan Nàìjíríà ó dàbọ̀.